Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akóbojú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni ayé ọpẹ́ yọ. Ṣé yọ lọ́dọ̀ sí inú ní agbára lọ́wọ́ Ọlọ́run? Ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun là ayé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la gbé wá fún wa ní ọjọ́ títí òní, àdẹ̀kú bó ṣe ń lọ. A kí gbogbo ẹ̀yin ẹbí wa, ẹ̀yin ará wa, ẹ̀yin one Yorùbá nation ni wa, one Nigeria, one Yorùbá nation, ẹyọ kan yẹn náà ni. Lẹ́yìn Yorùbá nation náà ni plan A Yorùbá nation, plan B Yorùbá nation, bóyá máa rí nìyẹn. A kí wa pé a kú àtẹ̀mọ́ra, àdẹ̀kú akitiyan, a kú bó ṣe ń lọ ní ìlú tán pè ní location 419 yẹn. Àbúrò ò ní kan èmi àti yín o, àti gbogbo àwọn ẹbí wa tán wà ní ìlú náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ire lójú owó ń rí, ire lójú wa máa rí, ayọ̀ létí wa máa gbọ́, ìdùnnú lójú wa máa rí lágbára lọ́wọ́ Ọlọ́run. Àní bá wọn rìn lọ́jọ́ ebi ń pọ̀ ọ̀nà. Èyí tí mo ní ká jọ gbéwó yẹ̀wò lọ́jọ́ títí òní bí òun ṣe wípé nínú protest àti ẹ̀yìn protest kí ló tún fẹ́ jáde, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, àní nínú protest àti lẹ́yìn ẹ̀ àti láàrin méjì ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀? Àní àwa a ti rí àrídánilójú wípé èpè kọ́. Protest náà sọ kò lè lo 10 days. Torí pé kí ni Nàìjíríà máa jẹ́. Ní ìgbà tán pe ọmọ ní ilé ìwé tán ní ẹ need exercise book, ẹ sọ fún àwọn òbí yín nílé, no kò ń ṣe bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Headmaster sọ fún headmistress nínú meeting tán ṣe wípé okay, ibi táwọn ti ń bọ̀ sí meeting táwọn ṣe ń bẹ̀, àwọn ọmọ yìí máa ràwé 200 naira. Headmistress lọ sọ fún àwọn teachers wípé wọ́n lọ máa ràwé o, ìwé yẹn dẹ̀ rí 400 naira ni. Ìgbà tí àwọn teachers táwọn máa sọ fún àwọn ọmọ, àwọn sọ wípé 700 naira ni. Nígbà tí àwọn ọmọ délé táwọn náà fẹ́ sọ fún àwọn òbí, àwọn náà ní 1000 naira ni. Tó fi sọ fún ìyá, ẹ mọ̀ pé normally àwọn bàbá ti jáde lọ, obìnrin ló wà nílé, obìnrin náà dẹ̀ ló máa kọ́kọ́ délé. Mọ́mì ní school wọ́n ní ká mú owó wá, a fẹ́ fi ra ìwé. Èló lowó ìwé? Ṣó ti dórí 1000 tẹ́lẹ̀ tàbí orí 1000 ni? Ọmọ bá tún pè ní ṣe báwọn teacher ti sọ di 1000 láti ọ̀dọ̀ òbí. Ìgbà tọ́mọ náà máa gbé délé bóyá ó ti wá sọ di 1000, mímọ̀ bí mo ti bẹ̀rẹ̀ mi kàṣà ní 1000. Nígbà tí ìyá tóun náà fẹ́ gbé fún bàbá òun náà sọ fún bàbá wípé ó sọ fọ́kọ ẹ̀ wípé àwọn ọmọ yìí wálé, ọmọ yìí ìgbà tán délé wọn lọ fẹ́ ra ìwé o, èló wá lówó ìwé ọ̀hún? 1005 ni. Ó yẹ wá sọ fún mi, báwo lẹ ṣe rí sí, báwo lẹ ṣe rí nǹkan yẹn sí? Gbogbo wa là lọ́wọ́ ń bẹ, gbogbo wa là lọ́wọ́ ń bẹ, bí ilé ayé yìí ṣe dà yìí, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. One way or the other. Ìwọ tó bá wá lọ́wọ́ ń bẹ pé wẹ́, èmi ò rò pé mo lọ́wọ́ ń bẹ o, ìyẹn kù sí wọ lọ́wọ́. Èmi náà dẹ̀ rò pé mi gan lọ́wọ́ ń bẹ o, tó ti yé yín sìn. Bọ́ ẹni tó bá lọ́wọ́ ń bẹ, ẹni tó bá ti ṣerú ẹ̀ rí, ẹni tó bá ti gbọ́rú ẹ̀ rí, á máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí. Bóyá jẹ́ náà nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ protest tó wà níta ń sìn. Because at the end of the day, ẹ mọ̀ pé bí Nàìjíríà bọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n wá máa fi pè wọ́n wọ kíní ẹbí ọ̀hún mà wọ́n tán ṣe tẹ́lẹ̀ ni. But thank God nísìn wọ́n ti mọ̀ wọ́n láti bá wọn negotiate. Negotiate wọ́n fẹ́ bá wọn negotiate yẹn. I'm telling you, tán bá ṣọ́ra ìmí ẹ̀ ó máa jẹ́ Ọlọ́run ń pè nínú wọn máa ra pa silent ni. Ṣé báwọn ìjọba ni? Tán bá dẹ̀ pa silent, tán bá ti fi owó di ní ẹnu,
àwọn náà tún lọ mú kékeré kan á tún fi dí ṣẹ́ríbi tí àlọ́ tí mò ń pa bọ̀ ṣẹ́ríbi tó já sí àwọn náà tún mú nínú àwọn náà ti fi dí lágbájá lẹ́nu èyí tó bá tètè lè sá tí ò ní físà á lọ sí another neighbor country èyí tó bá dẹ̀ ní físà òun náà ó já kúrò nìyẹn ó sá wá lo òyìnbó ó wá ku wípé you are on your own ẹ̀yin tẹ́ tó wà ní nàìjíríà ẹ tún bá máa fà ṣé èyí ni protest ti wà ní ṣáná ló ti wà ní ṣèjẹta ni bọ́yọ̀ kan ṣo tó lè dá nínú ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ nàìjíríà ni wípé kó ní kálukú kó lọ ń lọ regional or no regional kò lè work lábẹ́ àwọn people yìí àwọn náà ìfẹ́ ṣe adarí wa táwọn ológun bá dé lọ́la bọ́n ṣe ṣe lọ́jọ́ kìíní tán bá jagbà bó ṣe ń lọ yìí ọba máa cancel gbogbo nǹkan tẹ́ tó sọ pé ẹ ṣe regional kò sí nǹkan téèyàn kan fẹ́ ṣe a sọ wípé a fẹ́ kúrò nínú ìlú wípé a fẹ́ dá dúró ìyẹn ò ń ṣe wípé Buhari gbọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yẹ kó ku èèyàn kankan bàbá ọmọ ibi tí bàbá wa bàbá Bánjí Akíntóyè ọmọ ibi tó wà ní Kútọ̀nù president Kútọ̀nù mọ̀ pé bàbá Bánjí Akíntóyè wà ń bẹ̀ ọmọ ibi tí Ìgbòho wà Ìgbòho bá lọ sí Amẹ́ríkà Ìgbòho bá tó bá gbá orúkọ ẹ̀ sí date of birth everything ọmọ ibi tó wà because ibẹ̀ yẹn làwọn yẹn sá sí wípé ẹ lè campaign wípé regional ẹ̀kíní kan bọ̀ ẹ lè tẹ́bálẹ̀ fẹ́ dá dúró ẹ lè dá tẹ́ bá ti ṣe ní pé ẹ lọ irú èyí tó ní tìrì ṣe tẹ́ bá gbé gba ọ̀nà ọ̀dọ̀ àwọn bàbá Akíntóyè táwọn náà ti bónílé jẹ tán ti bá wọn mu tán ti mọ àpajúdé àtàpajúdà ẹ̀ ọ̀nà tán lè gbé gbà ó lè pẹ́ ẹbẹ̀ ó máa bọ́ sí torọ́ máa rí pé àwọn ilé ọmọ nǹkan tó ń ṣe kò ń ṣe pé wọ́n fẹ́ bá ìjọba jà nǹkan tá a ní ẹ̀tọ́ sí ni because abẹ́ ibi tí àwọn tán fẹ́ pé àwọn ń lọ fún regional abẹ́ ibi tán sá sí nìyẹn wípé ẹ lè máa campaign ẹ lè máa lọ kákàkiri wípé regional ló ṣe kìíní regional ò ní ẹsẹ̀ kankan lẹ̀ náà ìyẹn kọ́ la tó wá sọ lọ́jọ́ títí òní. now mo kí wa káàbọ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan pápápá la máa ṣe bọ̀ a máa mú kan bọ́ sínú ìkànnì. ara ìdí tó fi jẹ́ wípé nàìjíríà ọwọ́ àwọn èèyàn kan ló wà àyàfi àánú ọlọ́run tọ́lọ́run bá gbé bó ṣe ń ṣe dé kí gbogbo ẹ̀ kó lọ kó ní kálukú lọ bó yẹ kó lọ àìjẹ́ bẹ́ẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ó máa repeat ara ẹ̀ ni. ní ìgbà tí bàbá búbù gbogbo ayé ń pariwo ńgbà náà Buhari fi wo àwọn èèyàn ẹ̀ síbẹ̀ Buhari fi wo àwọn èèyàn síbẹ̀ agbéjáde ni kódà gan Sulaiman pastor Sule òun gan ṣe tó ṣe jáde tó lè sí gbogbo ẹ̀ báyìí almost 80% òun ni àwọn ọmọ Yorùbá ìgbà tó ti wá mú àwọn bíi méjì kan rí àwọn ọmọ Yorùbá ló wà ńbẹ̀ àwọn tó sì ní Nàìjíríà ó yìí wà lọ́wọ́ wọn máa gbé ẹ̀rí ẹ̀ wá ń sìn ìyẹn lẹ máa fi mọ̀ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu tó wà ńbẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ yìí bàbá ò ní ṣe àwọn APC àwọn kabal àwọn náà ní Nàìjíríà torí ẹ̀ protest tẹ́ ń pariwo protest ọ̀rọ̀ kan kóníkálukú lọ òun ló lè ran ìlú yẹn ẹ lè jẹ́ ká bẹ́ẹ̀ tí ó máa padà sí square one kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ torí ẹnìkan lára wọn yẹ sẹ́ pé kí ni wọ́n bá ń ṣe protest lòun máa lọ́lé tó máa lọ máa jẹun ni most of them náà ìbí gbogbo àwọn tó wà ní House of Assembly mélòó ni wọn ló wà ní Nàìjíríà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ làwọn oníkálukú wọn náà ti fẹsẹ̀ gẹ wọ́n kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ bá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bàjẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ara yín máa tó lọlẹ̀ a máa tó settle gbogbo nǹkan tá a bá máa settle a máa tó padà wá sí ọ́fíìsì that is Nigeria for you Nigeria ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ẹ bá mi type àmì síbẹ̀ now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹni tá a mọ̀ bí ẹni mo wọ ẹ tẹ̀ já ká gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ náà
ká tó wá wọnú agbami ètò lọ. Àáfà tán tún wá jẹ́rìí sí tán máa fi wá mọ̀ wípé nǹkan tí àáfà ńlá yìí, àáfà ńlá ni wọ́n, tán sọ yìí kò lè rí bẹ́ẹ̀ nílùú Nàìjíríà. But ká tó lọ síbẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí. Before he came, we did not have a single IDP. All our local governments were safe. Now, Katsina State, 22 out of 34 local governments, that is 65% of Katsina, is under siege. Borno State is more secure and safer than Katsina. That we had a president who is from there. That is a failing of us Northerners. We need to look at ourselves. And now here we are. We have a leadership, we have a vice president number 2 who is from the north. We have a speaker of the house who is number 4 who is from the north. We have an SGF who is from the north. We have the senior most military officer who is from the north. We have all the ministers of defense from the north. We have the minister of police from the north. We have the national security advisor from the north. President Bola Ahmed Tinubu will look at us and say, you guys have no excuse not to bring peace to your land. So it is up to us to look at ourselves in the mirror, we Northerners, especially those in government, and lock the door and say, people, how do we take care of these problems? President Bola Ahmed Tinubu from the southwest cannot come and bring peace to us. It is us that must bring peace to ourselves. And it is not the military that will bring peace. I've said it again and again, banditry can never be won on the battlefield. We are just putting the military to clean up after this mess. They're everywhere. So northern leadership, all of us, must come in, lock the door and sit down and see how we can bring peace to our land. 15 years of Boko Haram, 9 years of banditry. Are we going to continue this forever? I have friends in the United States calling me and say, did you see the primary school where these kids were taken? Blown roof, nothing there. Well, this is the leadership of the North that fuels all of this. And we're looking elsewhere, we're blaming somebody else. No. Leaders of the North, those in government and out of government, it's time for us to look ourselves in the face and say, we have failed our people, we need to do better. The military cannot bring peace to ourselves. None. We must all get involved and stop this nonsense, this Boko Haram, this banditry. Mo rò pé gbọ́n nǹkan tó kà sílẹ̀ nínú àwọn tó jẹ́ wípé ipò tí àwọn Fúlàní tó ń ṣì dì mú ní north, ipò tó jẹ́ wípé tógun bá ṣẹlẹ̀ lénìí, tí wàhálà bá ṣẹlẹ̀ lénìí, àwọn gan fúnra wọn gan lè yọ bàbá Bọ́lá Ahmed Tinubu. Táwọn èèyàn bá wá ní kò sọ̀rọ̀, kò ṣe nǹkan kan, ó bá ń lé ni. Nígbà tí Nàìjíríà dàrú gan, tó dàrú débi tó dàrú dé nígbà bàbá Búbù, ẹ mọ̀ pé báyìí máa ń lọgun náà nìyẹn, kò sọ nǹkan kan, kò ṣe nǹkan kan, ó dàbí pé ṣe náà wọ́n kọ́pì ara wọn. Wọ́n ṣe kí ni? Wọ́n kọ́pì ara wọn. Kó tó di pé a lọ sí ẹ̀rí máa jẹ́ mi nìṣó, nǹkan tó, ẹ jẹ́ ká kọ́kọ́ tiẹ̀ lọ, wọ́n kọ́pì ara wọn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí brọ́dà wa yìí, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. I think they're not ready. President Tinubu, with due respect, sir, you are not ready. If you don't want this strike, you know what to do to the people or the protests. Engage them. Tell your citizens, see, you know, people used to say this thing, you go explain tire. As a leader, you must explain tire. The people did not vote for Information Minister or Mr. Bayo Onanuga that is abusing everybody. And now Mr. Peter Obi has instituted a suit against him. He said if he doesn't apologize 72 hours, he will sue him. Maybe Mr. Peter Obi was even listening to the show. You must engage. At first, you don't engage your people. You came, you don't engage. Since President Tinubu has been president, how many interviews have you seen? Over a year. How many sit-downs? You don't engage your people. We don't know your mind. You come, you give recorded statements, speeches, well choreographed. That's not what the people want. They want engagement. They want to hear you, that you feel them. I put an option.
earlier on yesterday. I said President Tinubu can do a syndicated Twitter Spaces that's syndicated across every platform. Engage the young people. Have conversations with them. It's not by sending security agents everywhere to say, oh, don't remember what happened in NSAS. And for security agents reminding us what happened in NSAS, hell yeah, we also remind you of what 2012. Why was there no violence? There was no chaos now. You shut the country down for 2 weeks. There was no chaos. So stop using NSAS as a benchmark. We had protests in this country in 2012. Nothing happened. So protests can actually be peaceful. Occupying Nigeria was peaceful except for one killing of Demola Yaya Baton. In fact, people had carnival-like atmosphere at the Ganifa Park in Ojota. So stop bringing reminders of NSAS. Truth has to be told. A president needs to engage his people. And it's not these handlers that will keep speaking. President Tinubu, you still have the time now to do it. You still have the time now to do it. Don't let your advisors mislead you by saying, no, don't worry, we'll handle it. They are never in your best interest. Your advisors are in their own best interest. They think about themselves. You are just a tool to make their dreams work. Ọ̀gá o, èmi ò gbọ́ orú ẹ rí. Ìgbà tán sọ wípé ọmọ ń jà nínú ilé. Ìyá àti bàbá sọ pé èèyàn ọmọ yẹn a máa fi yín sílẹ̀ ní ẹ jẹ́ ká lọ pèrò táwa kan wá làjà yín. Irú ilé ayé wo ni eléyìí? Ó ní mo ṣe sọ wípé tí protest tó bá tán, àárín protest àti bẹ̀rẹ̀ protest, ojú kan náà ló ṣì máa wà bí omi adágún, èpè kọ́. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ wípé òkè another tó bá ti lo 4 years yẹn tán nǹkan máa change, ẹ jẹ́ ká fi sílẹ̀ nínú comment section. À á tọ́jú comment yẹn, à á dẹ̀ fi date sílẹ̀ so that tó bá dìgbà yẹn k'Ọlọ́run jẹ́ kí gbogbo wa ká gùn lẹ́mìí láyọ̀ àti àlàáfíà, ká má lókù ló ń sọ̀rọ̀. Now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa sọ. Well, from reports emanating from across the country, while the protests were peaceful in many parts of the country, incidents of violence was recorded, very disturbing. And I think for me, we should now begin to draw the necessary lessons from what happened today. First of all, is the need for the government, and I'm not talking of the federal government alone, the federal government, the state government, the local government, and all authorities in our country to learn to move speedily to douse tension in the country, to learn to engage people, as I did suggest a couple of weeks ago. The government must engage, the young people who are aggrieved. Unlike some of us who said we didn't know who the organizers of the protest were or are, the State Security Service claim to know them. And so once they have been identified, what the government should have done was to engage them. And for me, it is more urgent than ever before to begin that constructive engagement in the interest of the country. And in the entire country today, I think it was only in Rivers State, where the governor came out, Governor Fubara, to address the crowd. And for the young people, you could see it on television, they felt substantially fulfilled, that at least somebody was listening to them and somebody was assuring them that their complaints will be attended to. And that should happen all over the place. And then we must also learn to stop mobilizing people to disrupt rallies. We must stop mobilizing traditional institutions or traditional rulers. Àwọn elépè, àwọn tó ń gbé pè jáde. You can imagine. Ara proof tó fi jẹ́ wípé kò lè work lélẹ̀. Ìgbà tó yẹ kí president wọ́n kàn fojú ọmọ tí ò lénìyàn,
wo everybody. Ó ga o. Ó ga o. Aláwọn eléyìí wọ́n jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ kán bínú gan pé Ọlọ́run kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Àwọn èèyàn sunkún. Báwo ni irú eléyìí ṣe lè máa ṣẹlẹ̀? Ní àwọn èèyàn yìí tó ń wá sílùú òyìnbó, ìmíì nínú wọn bí wọn sílùú òyìnbó ní tẹ̀lé àwọn òyìnbó gan ò lè treat ajá wọn bẹ́ẹ̀. Láti lè bọ́ síta, láti lè wá báráàlú sọ̀rọ̀. Kí ló jẹ́ president lé lórí? Tó bá máa ní kí Mr. A sọ, Mr. A á ti fi tiẹ̀ kún, á yọ nínú ẹ̀ kúrò, òun á package ẹ̀. Wọ́n tún wá fún àwọn kan lówó, àwọn kan tún wá ní gut. Bí nǹkan tán ṣe fún Yorùbá Nation nígbà tí a lọ sí UN, tán lọ kó èèyàn wá, tán lọ rent àwọn èèyàn wá, tán lọ sanwó fún àwọn ẹni awídé, tán lọ fún wọn lówó wípé kán máa sọ wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Táwọn yẹn gbé black cards, gbogbo nǹkan tó ṣẹlẹ̀, báwọn Boko Haram bọ́n ṣe pa àwọn èèyàn, bọ́n ṣe gbogbo everything, táwọn yẹn náà gbé kinní náà síwájú wípé náà nǹkan kan ṣẹlẹ̀, wọ́n dẹ̀ sanwó fún wọn ni, tí ò sọmọ Nàìjíríà nínú wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà. Wọ́n ṣe bẹ́ẹ̀ nínú èyí tó ṣẹlẹ̀ ní first yìí. Tán lọ rent àwọn tán wọ polo yellow kán lè tún fi dára wọn mọ̀. 5,000 naira náà ná fún wọn. 5,000 naira. Ìyẹn ni mo fi sọ fún yín. Irú àwọn tán gbéṣẹ́ yẹn fún, ó lè jẹ́ 20 lọ́ ní kán fún each, káwọn tó sọ di 5. Ẹni tó kọ́kọ́ gbaṣẹ́ látòkè, ó lè jẹ́ látorí 100 ní or 200. Òun náà á tún wọ́ ọmọ kan, òun náà á tún gbé fún. A lè fi nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya ká fi wé ti Nàìjíríà. Kò possible. Àyàfi tóníkálukú bá lọ ní tiẹ̀. Tí Biafra tó bá dúró, tí Yorùbá Nation tó bá dúró, good, fine. That makes sense. A máa lè tọ̀ sójú kan náà. Nǹkan tó fà á nìyẹn tí àwọn Kenya tán lè fi tọ̀ sójú kan náà, tán lè fi gbọ́. Bó ẹ wo bá ṣe pínra wa. Àwọn tí Ìgbò, àwọn láwọn ò jáde. Èyí ìkan ìyẹn ń halẹ̀, kí lorúkọ yẹn? Kí lorúkọ the other Àbúròṣì tàbí no, kí lorúkọ ẹ̀ tiẹ̀ náà? Oh my God. Èyí tó máa ń halẹ̀ kákàkiri tó lóun Muslim yìí ní àwọn ibi tán ti ń lépo yẹn ni ẹ ti mọ ẹni tí mò ń sọ. Tíyẹn náà bọ́ta wípé ó máa ṣe gbàsọ̀ tàbí kí ló máa ṣe fáwọn tó bá jáde. Ẹ wo bóyá jẹ́, ìyẹn lè fi máa mọ̀ wípé ìbẹ̀rẹ̀ rally, àárín rally àti ìparí rally, kí la fẹ́ gain nínú ẹ̀? Tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ni, nǹkan tó ń ṣe yẹn kó jẹ́ ilẹ̀ Yorùbá ló ti dìde. Ó máa dùn, ó máa ní kìmí, ó máa ní weight. But nírú Nàìjíríà yẹn, ẹ wo nǹkan tó ń pè ní peaceful rally. Ẹ wo nǹkan tó ń ṣe l'Ékòó, ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe ní Kánò. Àwọn tó wà ní Kánò ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe ní Ìbàdàn. Ẹ máa rí pé kò lè last 3 days. A dẹ̀ máa padà sí ẹsẹ̀ àárọ̀ yẹn gangan ló máa padà sí. Mo sọ bóyá bíi 6 months ago ni mo ti sọ, nígbà tówó ń lọ òkè, tówó ń lọ, tán wá rọra tán gbé wá sílẹ̀. Ṣáwọn èèyàn wá sọ, àwọn èèyàn kàn sọ pé nígbà yẹn lọ́kàn ń pariwo, ẹ wo iye tówó jẹ́, ẹ wo iye tán ń ṣẹ́wó pọ̀, kò sẹ́ni tó mọ iye tán ń ṣẹ́wó mọ́ sí. Ó kọjá ìgbà yẹn tán ń pariwo lọ. Náà ibo ni mò ń gbé wa lọ? Òun lọ̀rọ̀ rice tán sọ wípé wọ́n sọ di 40,000 naira. 40,000 naira tán sọ rice yẹn dà ń sìn, ẹ fún wọn ní 3 months. Ó máa padà síbi tó wà. Wọ́n kàn fẹ́ fi sáré pa wọ́n lẹ́nu mọ́ ni wípé ṣebí gómìnà Èkó náà sọ bẹ́ẹ̀. Rice àwọn ti ní kán lọ ṣe kinní kan sílẹ̀. Rice tó jẹ́ wípé individual wọ́n tún máa lọ repackage. And some emergency organization, youth bodies, to say, oh, we are pulling out of the protest. Did you plan the protest with anybody? So the government must now begin to identify those who are genuinely aggrieved
and then begin to engage them. What are your complaints? So that people will have a feeling, a sense of belonging. Yeah. For me, that is key. Secondly, the security forces in our country. Now, tẹ́ bá rí pé àwọn security gan fúnra wọn, àwọn gan ò ní training. Àwọn ibì kan ṣe péré náà ṣò fún wa níbi tí àwọn ọlọ́pàá ti ń fún wọn ní omi. Àti ibì kan tó fi jẹ́ wípé àwọn boys yẹn dúró báyìí ni, mi ò rí download. Àwọn ọlọ́pàá yẹn padà sẹ́yìn ni, tó ń sọ wípé ikú yín là ń kú lọ. Báwa Yorùbá ní ṣe ń sọ pé ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà. Ikú yín làwọn ń kú lọ. Kò dùn mọ́ wa náà nú bá ṣe ń rí yín. Ẹ̀yin náà ẹ wà okay, ẹ fi wá sílẹ̀ àjà. Wọ́n ṣà pariwo lé wọn ṣá, àwọn ọlọ́pàá yẹn wọ́n turn back, wọ́n fi wọ́n sílẹ̀, wọ́n wá ń hail wọn wípé o Nigeria police, thank you Nigeria police. Àwọn bíi méjì tán rí nìyẹn. Gbogbo ibì kan wà gan tó jẹ́ wípé army gan tó ń béèrè, tó ń ṣe interview fún ara gan kọ́ ohun sára ìlú. Ẹ mọ̀ ìgbésí ayé támì ń gbé, ẹ jẹ́ ká sáré lọ gbé kan wá. Ẹ mọ̀ ìgbésí ayé tó ń gbé àti ọlọ́pàá, ṣé mọ̀ ìgbésí ayé tó ń gbé? O ò lè gbàdúrà ẹ̀ fún ọ̀tá ẹ̀. Lọ wo àwọn tó rọ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ìtajù ní Nàìjíríà yìí, tó ń bá jẹ́ ọmọ army, bóyá bíi 70% wọn, 30% ló yàn. Bíi 70 or 65 or 60 ló jẹ́ wípé because nínú ibi tó ń gbé kò yàtọ̀ sẹ́ni tó ń gbé lábẹ́ bridge. Ìyà tó ń jẹ aráàlú náà ń jẹ ẹ̀yin náà. Tó bá rí ibi tó ti ń ṣe training ní Ìkẹjà yẹn, wá ó bá rí bẹ̀ báyìí short, ọmọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ò lè ní kó sùn bẹ̀. Now, ẹ jẹ́ ká lọ wo nǹkan tí àmì yìí tó sọ. To fight in the northeast. This is semo that is given for a lunch to a soldier to fight in the northeast. Please, I wonder if anybody see this video, that will share it to go viral until it reach to the authorities, especially Barkate Family Radio. I want this video to reach there. This video that I'm seeing, that you people are seeing, I am presently in the one of the location in Yobe State called Kanama. We have heard just recently that the money added for our feeding is 52,000 naira now. This is a 52,000 naira feeding that they are giving to a soldier. This is our lunch, and they are expecting you to perform miracles by fighting Boko Harams. Let me show you the soup. This is the soup. I don't even know what to call this kind of a soup. This is the soup to eat some more for a lunch. You can see it. This is what soldiers are giving people. And we all know that the money is 52,000 naira for feeding. This is what they are feeding us for 52,000 naira. This is Kanama location precisely under Gedam local government in Yobe State. This is what soldiers are passing through. And as a soldier now, you cannot talk. This is one of the reasons they say that you should obey the last order, because you cannot talk. If you talk, they charge you. The mobile policemen attached to them, if they talk, they will say that that is what they are giving. We should manage it. The next thing they will say, police are not disciplined, that you should not complain. If you complain, you are not disciplined. This is the food. This is the afternoon food. The soldier fighting Boko Haram. You can see it. Please, I want you to help me share this. Let it reach to the authority. That is Semo. Look at it.
Please help me to share this until it reach to the authority, especially Barkate Family Radio, because I am looking. I've been trying their line up. They could not pick my call. That is that. And I expected fighting to end. God help Nigeria. This is where we live. bó ṣe wà yẹn sìn wọ́n máa trace ẹ̀ ẹ̀dẹ̀ ń gba owó yìí ẹ̀dẹ̀ ń ná owó yìí oh my god oh my god oh my god wọ́n máa trace ẹ̀ wẹ́ ó ní kẹ́ bá òun ṣí ẹ̀ ẹ bá wa ṣí ẹ̀ ẹ bá wa ṣí ẹ̀ ẹ̀dẹ̀ ń gba owó yìí ọ̀nà dà tí pólíìsì ò ní tọrọ owó ọ̀nà dà támì ò ní tọrọ owó ọ̀nà dà tí ọ̀hún ní máa lọ máa ta ìbọn eré ìdí last one tí mo gbé wá bóyá bíi 2 weeks ago ni lẹ́yìn ìgbà tó ń ṣí platform mi padà ní tí YouTube fún mi padà ni mo lò nínú program tó jẹ́ pé ọlọ́pàá ń pa ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ kí ló dẹ̀ fi ń pa wọn láti lè gba ìbọn wọn á wá lọ tà fún àwọn olè. Nàìjíríà ṣì máa dà àwọn tó ló máa dà nígbà wo ṣé century yìí tàbí another generation torí kò sí àmì ẹ̀ ní àwọn tó ń wicked àwọn abatẹnijẹ́ àwọn ìkà àwọn náà wà ń bẹ̀ àwọn ìkà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ. tá ń pè wọ́n ní torí ẹ̀ náà lè fi ń bà wá lórúkọ jẹ́ àti ní yé sọ gbogbo ọjọ́ jẹ́jọ́ pẹ̀lú yín ju àlùkìyàmà. ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ń ṣèjọba pírẹsidẹ́ǹtì ni gómìnà ni ó fi kan àwọn àtàdúgbò tá ń pè wọ́n ní chairman local government ó fi kan àwọn kéékèèké tá ń pè wọ́n ní àwọn councillors ọ̀rọ̀ tí kàn bẹ́yìn sọ ọ̀rọ̀ tí yóò tó nǹkan lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run òfin mẹ́rin ló dè wá pẹ̀lú yín òfin mẹ́rin ló dè àwa pẹ̀lú yín òfin àkọ́kọ́ tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tẹ́ ẹ pàṣẹ ká tẹ̀lé yín òfin ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ dìde sí yín a gbọ́dọ̀ takò yín òfin ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá ń ṣàṣìṣe a máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún yín a gbọ́dọ̀ rí yín fín òfin ẹlẹ́ẹ̀kẹrin bí wọ́n yín bá pọ̀ a máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dákun bá wa tọ́ga sí ọlọ́run bá wa tọ́ga wa sí wọ́n yìí pọ̀ lójúmọ́ lọ́gá mu tí ọlọ́run bá tún sí lójúmọ́ ní gbómi káàkiri ọlọ́run bá tún sí ṣẹ̀rí ọ̀fà yé lè fún wa láti dìde sí yín àwọn sábẹ́ lọ́ba nàbí wa Muhammad wọ́n ní ya Rasulullah àwọn tí wọ́n máa jẹ́ olórí fún wa yìí ó ní ká máa tẹ̀lé wọn àfi akọ ànábì níbẹ̀ ni wọ́n ní ya Rasulullah tí wọ́n bá ń nà wá ń kọ́ ànábì ní ẹ farabalẹ̀ jí wọ́n mọ̀ nà yín ya Rasulullah tí wọ́n bá ń bú wa ń kọ́ ànábì ní ẹ faramẹ́ ebú ya Rasulullah tí wọ́n bá ń sàbòsí ń kọ́ ànábì ní ẹ faramẹ́ bòsí ya Rasulullah tí wọ́n bá ń sàbòsí ànábì ní ẹ sàmà faramẹ́ ẹ má dìde sí wọn. àwọn sábẹ́ wa ní ya Rasulullah tí wọn bá wá fún wa lẹ́tọ̀ọ́ wa ń kọ́ tá a sì wà lábẹ́ wọn ànábì ní a'tuhum huquqahum àwọn olórí ẹ̀yẹ máa fún wọn ní ẹ̀tọ́ tiwọn was'alullaha ẹ wá bẹ lọ́hùn kọ́ba yín gbẹ̀tọ́ tiyín lọ́wọ́ wọn. pírẹsidẹ́ǹtì gómìnà chairman council. now ṣe rí nǹkan tí wọ́n sọ yẹn kò lè work ní Nàìjíríà Saudi Arabia òun ló ti lè work Saudi Arabia òun ló ti lè work torí pé wọ́n dúró lórí ẹ̀tọ́ wọ́n ń lo nǹkan yẹn gẹ́gẹ́ bí nǹkan tó dè wọ́n. àwọn ní òfin wọ́n ń lo òfin wọn àwa tá a jẹ́ Yorùbá a ní òfin wa a ní constitution ti wa tó jẹ́ ti Yorùbá wọ́n fagilé ní constitution tó wà nínú Quran òun ní Saudi Arabia ló ń tẹ̀lé constitution tiwa tó wà nínú ìwé Ifá wọ́n fagilé àwọn àkàrà Saudi à ń ṣe nǹkan kan náà nǹkan tí ò ṣe lè wọ́ọ̀kì nìyẹn nǹkan tí ìlú wa ò ṣe rójú tí ò ṣe ráyè nìyẹn wọ́n wò wọ́n débi tó dé yìí ni tó fi jẹ́ wípé odindi àáfà náà á lọ kọ́ kéwú
8 years ní Saudi Arabia tó bá padà dé àwọn family ọmọ rent ilé fún àwọn náà tún máa bá wá ṣe àwọn náà wọ́n máa fún lówó díndín ọdún kan ọdún méjì kó tó ríbi láti máa manage tó máa sanwó tí ò tówó fún àwọn náà máa fàyàwó lé lọ́wọ́ tó máa sanwó gbogbo nǹkan tó yẹ kó san because kò ní iṣẹ́ kò ní nǹkan kan ó lọ fún 8 years yẹn láti lọ kọ́ language oní language tó fẹ́ gbé wá sí ìlú tó dẹ̀ jẹ́ wípé English language ní Nàìjíríà àwọn nǹkan tá fi kó bára wa ń bẹ̀ pọ̀ irú nǹkan tó ń sọ yìí wípé àwọn bí sọ wípé kán máa wò wọ́n Ọlọ́run máa wá padà wá tó bá wá jẹ́ wípé bẹ́ẹ̀ ni ó yẹ kó ti wá dá látọjọ́ yìí hàn kí ló wákàtí 5 tó hàn lọ àjì tó ní Nàìjíríà hàn gba àwẹ̀ tó ìgbà wo ló máa dé o àwọn bàbá ti wà lẹ́nu ẹ o bó dẹ̀ ṣe ń bàjẹ́ sí ní Saudi ń lọ òkè o ìyẹn lẹ máa fi mọ̀ pé lè yóò lè wọ́ọ̀kì fún wa ní Nàìjíríà nǹkan tó fà á nìyẹn táwọn ẹlòmíín máa sọ pé sí wọn sọ pé káwọn máa protest ẹ̀sìn àwọn ní káwọn má bá ìjọba jà ẹ máa wá fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run tá lè fà wọ́n lé lọ́wọ́ òun ni Ògún àwọn nǹkan tó jẹ́ wípé àwọn ancestors wa náà wọ́n ní lọ́wọ́ yàtọ̀ sáwọn babaláriwo tán lọ ń fún lẹ́ńbílòpù yìí o tó ní lọ́wọ́ táwọn gan ò ní lè fi búra òun ni tiwa lè fi rójú tó lè fi ráyè irú èyí tán sọ yìí ará Saudi Arabia ló lè wọ́ọ̀kì fẹ́ má jẹ́ àtànra wa tó bá dẹ̀ jẹ́ pé ó lè wọ́ọ̀kì fún wa ẹ bá wa táìpẹ̀ síbẹ̀ torí látọjọ́ tán ta ti gba ẹ̀sìn yìí ó yẹ ká ti máa rí nínú àpẹẹrẹ kó ti máa wọ́ọ̀kì fún wa ká tiẹ̀ rí 2 mẹ́ta nínú àwọn tó ń kówó jẹ yìí ká tiẹ̀ máa gbọ́ wípé aburú tó ṣe ọmọ aburú tó ṣe òun náà Babangida aburú kankan ò ṣe Babangida ẹni tí ò lówó gan ní stroke ẹni tó lówó stroke mu òun dẹ̀ sì wà láyé ìwà láyé ó ń bá wọn yìí lọ ń ṣe interview fún gbogbo bọ́n yẹ pé pósí tán ṣe gbogbo ẹ̀ tán rìn òwò torí ẹ̀ kí ni àbọ̀ ẹ̀ torí ẹ̀ yóò lè wọ́ọ̀kì ní ilẹ̀ Yorùbá kò lè wọ́ọ̀kì ní ilẹ̀ Nàìjíríà ju kó oníkálukú ṣe kí ni kó jórúkọ bàbá ẹ̀ kí oníkálukú ṣe kí ni kó jórúkọ bàbá ẹ̀ ó ti horrible ó ti worst ó ti yàmà ó ti ṣe ó ti yìn dín ju wípé irú òfin yìí wọ́n ní kán máa wò wọ́n kán má bá wọn jà kẹ́ wá fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ láti ọjọ́ ìkìlọ̀ ọmọ Nàìjíríà ṣe fún wọn kí ló rí ṣe fún Buhari ṣọ́n fà lọ́lọ́run lọ́wọ́ Tinubu náà tún ti débẹ̀ sí ẹ fà lọ́lọ́run lọ́wọ́ kẹ́ wá lọ yan náfìlà tó wá dé bẹ́ẹ̀ ni àìmọye náfìlà táwọn èèyàn ti ń ṣe láti ọjọ́ yìí náfìlà tán ti ṣe sórí Babangida gan kò yẹ kó sí láyé mọ́ torí ẹ̀ kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ wa fún advice ẹ̀yin ẹbí mi nílé tó bá dé lè wọ́ọ̀kì ẹ jẹ́ ká gbọ́ ẹ bá mi fílẹ̀ nínú comment section ká má fìyẹn gbára wa lákòókò ẹ jẹ́ àtẹ̀síwájú ká gbọ́ nǹkan tí sister wa yìí sọ. For you, we don't have places to stay. Have you protesting for their rights, for their life, for their survival? It's just then the vice president is an idiot. Yes, if he has the powers to call us citizens, not refugees, he looked at us and tell us that we are idiots, then the vice president is an idiot. Because they are building presidential villa for you, we don't have places to stay. Have you seen the amount for house rents? You cannot pay house rents in Lagos. 10 people inside one room. People are suffering. People are hungry. And Akpabio, the Senate president, the unfortunate Senate president, is telling us that he will be in the house eating while we are protesting. If we don't ask him, we will ask his children. Our children will ask his children what he has done to us. You are approving budgets of billions upon billions. You are buying jets for the president, and people cannot afford transport fare. That is wickedness. And you still say they should not protest. Wow! Who protests? Day 1 of the proposed 10 days. There will be day 2. There will be day 3. There will be day 4. And if care is not taken, it will be there forever till we get our results. Thank you very much. I'd like to see what's written on your shirt. Police do not attack protesters. Your children are involved. That is what your the lives said. are involved. Your children's future lie here. And this is from the president that the police should not attack protesters, that their lives are involved, their children's lives are involved.
To be sincere, the president has been lenient in trying to converse with us, and he's been trying to give directive. We don't know what he's doing behind though, but the one where we they sin and say is sele, they don't attack us. So we are wearing it as a reminder to the police. As you can see, they are even looking more hungry than us. We don't go put vest on our face. Are you not apprehensive that there could be a reoccurrence of the NSAS protest, talking about the way it ended, given the presence of the military men here and the other security personnel here? That they will shoot at us? Share their life, would they live like this? We don't die, we die alive. They will shoot at us. We kill people that died at the Lekki toll gate. Are we better than them? We are not better than them. I'm not scared. Yes, I'm not scared. We are not even alive. We are not alive, we they live. I know kerosene there inside my bag. If they shoot tear gas, I get kerosene. If they shoot going, don't let me escape. I don't already tell my mama where they go, and I don't tell them bye bye. Thank you very much. Ní before protest tó tún bẹ̀rẹ̀ àárín méjì protest ìgbà tí protest tó bá parí ibo di Nàìjíríà ibo ló fẹ́ wà. Èmi àti yín kí la rò pé ó lè fún orílẹ̀-èdè yẹn lálàáfíà, ẹ fi sínú comment section. Àyàfi tọ́lọ́run bá gbé bó ṣe ń ṣe yẹn dé. Nǹkan tí àwọn aláàlá, àwọn aríran, àwọn afèdèfọ̀ tán ti sọ wípé a ló máa pínṣẹ́ táwa yìí dẹ̀ nígbàgbọ́ lórí ẹ̀. Òun nìkan ni. Àìjẹ́ bẹ́ẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni, kò lè ṣẹlẹ̀. Àwọn èèyàn máa ti máa mórí lọ́lé torí àwọn èèyàn máa ti máa gbọ́ information sí i pé wọ́n ti pe àwọn kan tí ń bá wọn sọ̀rọ̀. Inú á máa bí àwọn kan pé oye kan náà fún wọn, oye kankan náà fún wọn. Ó dàbí ọ̀rọ̀ ìgbà tán sọ pé wọ́n fẹ́ gbowó owó mọ̀ pé 200,000 náà pè fún wọn. Wọ́n bá wọn gbé wípé salary wages wọn. Now 70,000 náà máa fún wọn, tí fún wọn ò tí bẹ̀rẹ̀ sí ní fún wọn. Pẹ̀lú nǹkan bí nǹkan ṣe wọ́n sí. Àwọn tó bá wọn lọ jókòó yẹn ṣẹ́rìí pé ojú lásán ni ọ̀rọ̀ Nàìjíríà. Envelope ò ní sí ńbẹ̀. Oye tá lè san lílé yìí náà ẹ fi ṣe gbà má bínú. Èèyàn Ọlọ́run tó wà nínú ìlú yẹn bóyá ó pé 1% ni. Gbogbo wọn pátápátá ká mú látòrí àwọn babaláriwo, pastors, àáfà, ìmáàmù, kìnìkan bóyá ló pé 1%. Ẹlòmíì gan tó jẹ́ pé kó jí láàárọ̀ gan ó kàn ṣe Ọlọ́run ò ṣe ẹlẹ́dàá mi mo dúpẹ́. Ó dájú àwọn tó ń sùn sínú ilé tó pera ẹ̀ ní babaláriwo, tó pera ẹ̀ ní pásítọ̀, tó pera ẹ̀ ní àáfà. Ó wúlò, ó ní ìbẹ̀rù àwọn ènìyàn ju àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kárí ni. Ẹ wo bọ́n ṣe sọ ìlú dà, ẹ wá wòran. Ẹ jẹ́ ń sáré gbélé ìwà. Please, you should not throw tear to us. What did we do to deserve this? What happened? What did we do to deserve this? This is a question from a concerned Nigerian. What did we do to deserve this? What happened? What happened? What did we do? We were peacefully protesting. Police, you guys are beasts. What is this? Please, you should not throw tear gases because we are doing a peaceful protest. People are being killed every day, all the time, in the states of Zamfara and Katsina, Kaduna, Abuja, everywhere. And we are peacefully protesting, and then they are throwing tear gases. We want to know, what is this? Why are you doing this to us? Nothing. It shocked me. It be like say tear gas actually causes tears. So as you can see, I'm the only one here. See the police there? Those are the protesters. I refuse to go back. Because what did we do wrong? I didn't do anything wrong. Neither did the protesters. Yeah, so please. And I don't blame the police because they follow orders. Please. This is what causes chaos when they are protesting, when you try to stop the act. So please, let us continue walking. People of Zamfara, we are here for you. People of Katsina, people that are hungry, people in Lagos, people in Benue. I especially have the people of Zamfara and Katsina at heart. I don't know anybody in Zamfara. So,
class, but I have them because they are constantly being killed and no one is doing anything about it. I'm surprised that the government has so much police and security operations, but they refuse to deploy them to where they're actually needed. Press ourselves through the ballot boxes. What did we do? We went back. We went back home calmly. We didn't see anything again. Sir, last year, we came out and mass to vote. What happened? What happened? They rigged the election. The next Saturday, when they saw that the Labour Party beat APC comprehensively, what did they do? They sent out their thugs. For your information, sir, they were wearing, they gave them something they wore. They were wearing Team Lagos. They were holding canes, beating the Igbos and the minorities. No, please don't buttress your point. Even MC Oluomo did a video threatening Igbos. Yes. I am a Yoruba man. I am from Ondo State and I am from AAC party. I am not even a Labour Party member. I don't even like these people, chef. You understand me? Politically, we are not partisans. We are not friends. I voted for Showore. I am a member of Take It Back movement. But the thing is this: why would the president just enter and remove subsidy and be paying subsidies secretly? Then why would you increase electricity tariff and custom duty and go and buy yes, floating in naira and going to buy and buying 150 billion naira jets? And you are saying you want to threaten our hunger away. Our hunger is higher than the intimidation of Team Lagos. Our hunger is higher than the intimidation of Agberos. Our hunger is higher than the intimidation of RRS and the entire Nigerian police force. Thank you. Because hunger knows no fear. Knows no tribe. Knows no tribe and no religion. No religion. They are saying it is the Igbos that want to protest. Hello, sir. So there is no Igbo that is doing anything anywhere. They are There are several factors to the Okay, that's small boy. That's small boy. Business outside the country. Gbogbo wọn pátápátá ló ní business outside the country. Nǹkan tó ń fẹ́ lélẹ̀. Nǹkan tó ń fẹ́. When I see una government, they throw rice. This is how they want to stop the protests. They see Amba. Can you see? Can you see? Causing traffic. Take a look. Throw him two cups of rice. 2 cups of rice. Back 2 cups of rice. Throwing it to people. Just imagine. See people. They scamper to catch rice. Yeah? One person don't even bash myself. Imagine. Yeah. Nǹkan tó fẹ́ ṣe, nǹkan tó fẹ́ sọ Africa, gbogbo Africa ló fẹ́ sọ di bẹ́ẹ̀. Oh my God. Oh my God. Ìbẹ̀rẹ̀ protest, àárín méjì ẹ̀, ìparí ẹ̀, kí ló fẹ́ dà fún wa? Nigeria is Nigeria. Nigeria ò ní ṣẹlẹ̀ sí mi àti yín. Kí lẹ rí sí? Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Ẹ fi comment sílẹ̀. À ń pé gbọ́n ni. Ọpọlọ mélòó lèmi ni pẹ̀lú àwọn àkójọ ti tèmi. Ẹ̀yin tẹ́ wà nílé ẹgbọ́n jù mí lọ dáadáa. No going back ni. Òun nìkan ló lè gbà wá. Níbi tèmi fẹ́ fi gbogbo ẹ̀ tí mo fẹ́ fi lé lórí nìyẹn. Gbogbo àwọn ìdí tá a kó papọ̀
mẹ́rin pariwo yàlàyàlà tó bá wá fi rí bí ọjọ́ mélòó kan tí máa lọlẹ̀ torí pé kí ni àpẹẹrẹ tí mo mú wá lórí wípé 200 naira òun náà béèrè wọ́n gbé lọ fún headmistress fi tiẹ̀ kún teacher fi tiẹ̀ kún ọmọ school fi tiẹ̀ kún lẹ́yìn ọmọ school kí ló ń porúkọ ìyàwó ìyá wọn náà fi tiẹ̀ kún ẹwòye tó dà bó ṣe jẹ́ gangan náà nìyẹn torí ẹ̀ ibi ìpàdé la máa mú ètò wa sópin sí lọ́jọ́ títí òní mo kí gbogbo wa pé akóbójú ọjọ́ ṣe rí ẹ má gbàgbé láti like láti fi comment tí yín sílẹ̀ kẹ̀dẹ̀ bá wa share tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe. God bless you, one love. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ayé Ọpẹ́ Yọ. Ṣé ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run Ayé Ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. God bless you. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.